bẹ́ẹ̀ ni o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ kábíyèsí elédùmarè ẹ ṣeun o àná mi á sọ̀rọ̀ òní mi á sọ̀rọ̀ ọ̀la mi á sọ̀rọ̀ ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo kí yín nílé mo kí yín lóko mo kí yín lọ́nà ọjà mo kí yín níbi gbogbo tẹ́ ẹ wà lénìí o èní á dára fún gbogbo wa o nínú gbé sọnù bí ò ṣe bí ọmọ o ìhókun ìhọra bẹ́ẹ̀ là ń kí ní lẹ́kìtì wa o ẹ̀ẹ́dẹ̀kú bí ojú ọjọ́ ṣe rí o orúkọ tèmi ò ní padà o ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété òun lórúkọ tèmi èmi Ègìrẹ́ òrìlà kí ọba ọmọ tá a ṣe bí èmi Elégìrẹ́ á múra ìgbéraga kọ́ àṣẹ Olódùmarè ni o èmi lọ́ máa rìn gbọ́nrán mọ́ ìyàsúlẹ̀ ọ̀nì kankan àfúlẹ̀ àbárẹ̀ ẹ̀mí la o èmi la yà á mọ́ aláwẹ̀ kó torí wúwẹ̀ kọ́ máa kọ̀rọ̀ sọ́jà kó wí kan nájà kan bomi alura ọmọ eléyìn kúlẹ̀ àdéwúre ẹ kú bí ojú ọjọ́ ṣe rí lẹ́ẹ̀kan sí o ẹ̀yin tẹ́ ẹ kọ́kọ́ máa rí mi ní ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ o ẹ bá wa subscribe sí orí ètò wa ètò lédè Èkìtì yìí à ń sọ èdè wa Èkìtì à ń sọ Yorùbá gbogbo ẹ̀ là ń ṣe kò dẹ̀ sí méjì tá à ń ṣe lórí ètò wa bí kò ṣe wípé a máa ń gbé àṣà àti èdè wa àti ìṣe wa lárugẹ ni kẹ́ ẹ jọ̀wọ́ kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa kẹ́ bá wa subscribe kẹ́ dẹ̀ máa bá wa pín ètò yìí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin náà tẹ́ bá wa subscribe tẹ́ dẹ̀ ń bá wa pín ètò tẹ́ dẹ̀ ń bá wa ṣe àsọyé ní gbogbo ìgbà ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò nínú gbé sọnù bí ò ṣe bí ọmọ o ní táwọ́ ná ẹ jọ̀wọ́ o ẹ má padà lẹ́yìn wa o kẹ́ túbọ̀ máa bá wa subscribe sí orí ètò wa fún kẹ́dẹ̀ máa bá wa tẹ aago tó dàbí aago ṣọ́ọ̀ṣì tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn nítorí ọ̀pọ̀lọpọ̀ ló sọ wípé wọn kì í rí ètò yìí mọ́ àmọ́ a máa ń ṣe o àṣì ká má ṣe ètò wa lórí èdè Èkìtì o nǹkan tí ò ní jẹ́ ká ṣe Ọlọ́run ò ní jẹ́ kárí o ẹ̀yin náà ní rí ìbànújẹ́ o ẹ̀yin tèmi lẹ́ni gẹ́gẹ́ bí ẹ ṣe rí mi mo tún wá o mo tún ẹ̀ tún ní pé kí n bá wọn dá sí gbogbo nǹkan tó tún lọ yìí náà ni àìbá wọn sí níbẹ̀ òun là ìbá wọn dá sí bí mo ṣe máa ń sọ náà ní gbogbo ìgbà nìyẹn bí mo ṣe rí mo wá rí alàgbà wa àwọn ènìyàn wa tẹ́ ń wò yìí àwọn àkàndá Ọlọ́run àwọn náà ló lọ sí àgbàlá Gabriel o mo wá rí wípé bàbá wa àgbàlá Gabriel yìí olóyìnbó á sọ pé ó worth láti pé ká ń celebrate ẹ̀ gẹ́gẹ́ bí àṣà olóyìnbó ẹni tó jẹ́ wípé ó yẹ ká máa celebrate ká máa gbéga ká máa yìn ní gbogbo ìgbà ni nítorí ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ tá a bá ń pariwo ẹ̀ lójoojúmọ́ tá à ń gbàdúrà fún tá à ń kígbe fún tá à ń gbàdúrà sí lẹ́yìn tá à ń tẹ̀lé lẹ́yìn tá à ń tì í lẹ́yìn gẹ́gẹ́ bí agbára wa ṣe tó ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ nítorí ẹni Ọlọ́run dá ni Ọlọ́run dìídì dá ní àsìkò yìí wípé kó máa ṣe ìrànlọ́wọ́ yìí pé ìrànlọ́wọ́ oríṣiríṣi á dẹ̀ máa jáde ní àgbàlá Gabriel nípa àṣẹ àgbàlá Gabriel sí àwọn tí ó nídìí ìrànlọ́wọ́ mo tún wá rí eléyìí tún yà mí lẹ́nu eléyìí tún kà mọ̀mọ̀ òun ni mo fi gbé orin yẹn sí wípé àná mi á sọ̀rọ̀ ọ̀la mi á sọ̀rọ̀ èní mi náà tún ti sọ̀rọ̀ ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o ẹ rí àwọn àkàndá Ọlọ́run yìí ẹ rí ìyá wa yìí àti àwọn ọmọ rẹ̀ àkàndá Ọlọ́run tí Ọlọ́run dá ni wọ́n kò sí nǹkan tán fi yàtọ̀ sí wa bí kò ṣe wípé bíbí gíga nìkan náà fi yàtọ̀ sí wa ẹ wo bọ́n ṣe ń sọ̀rọ̀ ẹ wo bọ́n ṣe ń ṣe àwọn náà wọ́n bá ìrànlọ́wọ́ wá sí àgbàlá Gabriel o àgbàlá Gabriel kò dẹ̀ ta wọ́n nù wípé eléyìí kí ni tiwọn ti jẹ́ ó dẹ̀ gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ ó dẹ̀ bá wọn ṣe ìrànlọ́wọ́ gbogbo àwọn ènìyàn ní òkè òkun ní òkè ọya níbi gbogbo lóníkálukú náà ti ń dá oníkálukú ti fi ìkọ̀kọ̀ tó rí sílẹ̀ láti fi ṣe ìrànlọ́wọ́ fún wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe fún àwọn ẹni tó kù nǹkan tó jẹ́ ìwúrí fún mi ni wípé kò tiẹ̀ kì í ta ẹnì kankan sẹ́yìn rárá kò sí nǹkan tó jẹ́ ìwúrí fún mi nìyẹn Ọlọ́run á máa gbé ọwọ́ rẹ̀ sókè o iṣẹ́ Ọlọ́run á máa túbọ̀ lọ sí ìgbéga nínú ayé àgbàlá Gabriel àti gbogbo àwọn olólùfẹ́ tí wọ́n máa ń nawọ́ sí àgbàlá Gabriel ní gbogbo ìgbà Ọlọ́run á máa pèsè fún wọn o iṣẹ́ oníkálukú á máa lọ ẹ̀yin tèmi ọ̀rọ̀ yìí mo gbọ́ mo rí mo fẹ́ kẹ́ ẹ tún wo nǹkan tó ṣẹlẹ̀ níbí báyìí kẹ́ ẹ tún wò náà lórí kẹ́ ẹ tún bá wa wò lórí ètò wa bí Ọlọ́run ṣe ṣe ìyanu ní ayé àwọn ìdílé yìí àwọn àkàndá ènìyàn yìí nígbà tó kọ́kọ́ wá sí àgbàlá Gabriel ẹ farabalẹ̀ ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tí ìyá àwọn ọmọ yìí sọ ẹ gbọ́ bó ṣe sọ̀rọ̀. ilé ayé ẹ̀ wọ́n ti wà níbí kí lorúkọ yín. Olúwaṣeun Balógun. ta ló fẹ́ ràn wọ́n lọ́wọ́ yẹ́ mọ̀ bọ̀
ẹ jẹ́ olúwayè àǹtí mi big brother ọwọ́ mi rèé big brother ṣé wàá pa àwọn mọ̀mọ́ ẹ jẹ́ ń pè wọ́n ní mọ̀mọ́ wa they are mothers pápá àǹtí they are our mothers. Ohun tó ṣẹlẹ̀ la fẹ́ gbọ́ ní ọ̀sán yìí from every part of the world you're watching us. Ẹ tẹ̀lé program alágbára ni. Màmá yìí àwọn náà bí àwọn méjèèjì ẹ súnmọ́ bí kí lorúkọ yín? Orúkọ mi ni Olúwaṣeun Balógun. Olúwaṣeun Balógun. Ẹ̀yin kọ́? Ọpẹ́ Jésù. Ọpẹ́ Jésù. Ẹ̀yin kọ́? Olúwatóbi. Ṣé àwọn ọmọ yín ni wọ́n? Bẹ́ẹ̀ ni mi lọ́lọ́run fi wọ́n fún. Tí màá bá béèrè ọkọ yín kọ́ mà? Ọkọ mi wà lálàáfíà ṣùgbọ́n àjọṣepọ̀ mọ́. Okay, ó dà ẹja dín ẹ̀ sẹ́gbẹ̀ kan. Kí ló ṣẹlẹ̀? Báwo ló ṣe jẹ́? Ṣé bí wọ́n ṣe bí yín rè ni àbí báwo? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè. Ìdílé tí wọ́n bí mi sí gangan ibẹ̀ ni ọmọ tó jọmọ́ mi ti jáde. Ìyá tí ó bí èmi tí mò ń sọ̀rọ̀ níwájú yín. Àkàndá bírú tèmi ni wọ́n. Kódà èmi tún ga jù wọ́n lọ. Ẹ̀yin tún ga jù mọ́ mi yín lọ? Bẹ́ẹ̀ni. Ẹ̀mí àwọn wòlíì. Bàbá tó bí mi èèyàn tí wọ́n ga gidi gan tí ò sẹ́ni tó ga tó wọn nínú ẹ̀yin ọkùnrin tẹ́ wà níbí báyìí ni wọ́n. Kílẹ̀ ẹ tún pé bàbá tó bí yín? Kò sẹ́ni tó ga tó wọn nínú ẹ̀yin ọkùnrin tẹ́ wà níbí báyìí. Ọlọ́run dá wọn pé dáadáa. Ṣùgbọ́n nígbà tí mo gbọ́njú ní ìtàn tí mo bá èmi ni mo jẹ́ àkọ́bí ìdílé náà. Mo wá jọ ìyá gẹ́gẹ́ bólúwa ti fẹ́. Ibẹ̀ ni ọmọ tó jọmọ́ mi ti jáde. Torí pé ẹ jọmọ́ mi yín náà fi ń pè yín ní ọmọ tó jọmọ́ mi. Pàápàá iṣẹ́ tí wọ́n ń ṣe náà ni iṣẹ́ tí wọ́n fi lé mi lọ́wọ́ tí mò ń ṣe di àkókò yìí. Ìyẹn iṣẹ́ wo ni ẹ mà? Iṣẹ́ eré orí ìtàgé. Iṣẹ́ orí òkè mà. Ibẹ̀ ni ọmọ tó jọmọ́ mi ti jáde. Nígbà tèmi náà dẹ̀ di ẹni ara mi tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe abiyamọ. Oore ọ̀fẹ́ tí mo tún rí gbà àti àánú Ọlọ́run àwọn tó tún jọ mí náà ni mo tún rí gbà lọ́dọ̀ Ọlọ́run. Wow. Ṣé lóòótọ́ ẹ̀yin lẹ bí bọ̀dá yìí? Àwọn ni last born mi. Last born yín rè? Bẹ́ẹ̀ ni. First born yín ni? Àwọn ni dọ́tà mi àkọ́kọ́. Wow. Àwọn gan lábúrò ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ Ọlọ́run àwọn tó wà ní kọ́lọ́run bá mi wò wọ́n. Méjì tó wà ní? Bẹ́ẹ̀ ni. Méjì tó wà ní? Bẹ́ẹ̀ ni. Sorry. Yeah, I feel for you. Wọ́n láwọn táwọn bí ṣe díẹ̀ wọ́n ní méjì tó wà ní. Ẹ wo Ọlọ́run dá yín sí. Ẹ dìrú, ẹ dìgbà, ẹ ó jẹ́ èèyàn láyé. Ibi tí wọ́n rò pé ẹ lè dé ojú bẹ̀ lọ, ẹ dìde. I love you so much. Kí ló ṣẹlẹ̀ nínú ìrìn àjò yín? Fídíò tẹ sẹ́ǹsì mi mò ń gbọ́ pé màmá mọ́mí yín kí ló ṣẹlẹ̀ sí màmá kí ló dé? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìdí ọpẹ́ mi àkọ́kọ́ ni pé Ọlọ́run kà mí mọ́ àwọn alààyè ní ọjọ́ tòní. Màmá tá ń sọ̀rọ̀ ẹ̀ nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ eré orí ìtàgé ni mo sọ fún wọn pé àkókò ti tó fún wọn láti sinmi láti jẹun ọmọ. Mo ń gbọ́ yín mà. Mo wá di ẹni tó jẹ́ pé tí n bá ti lọ ṣe eré tí mo dé èmi náà ni màá gbọ́ kàtà bàbá ni màá gbọ́ tìyá. Pàápàá ìdílé tó tóbi ni mo ti wá torí oníyàwó púpọ̀ ni bàbá mi màá tún gbọ́ bùkátà àwọn àbúrò lẹ́yìn mi náà. Ṣùgbọ́n nígbà tó tó àkókò kan Ọlọ́run kẹ́ mi nídìí iṣẹ́ eré yìí. Mo ní mọ́tò mo ní ilẹ̀ méjì látàrí iṣẹ́ eré orí ìtàgé nígbà náà. Ṣùgbọ́n nígbà tó tún yá ìyá tó bí mi wọ́n bẹ̀rẹ̀ àárẹ̀ kékeré la pè. Mọ́mí yín bẹ̀rẹ̀ àárẹ̀. Kékeré la pè ṣùgbọ́n nígbà tá a ṣe findings a rí pé stroke ni mí tí ẹ mọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ níjọ́ tí mo ti dáyé mi. Àwọn ni màá kọ́kọ́ gbọ́ pé dókítà sọ pé stroke ló mú wọn. Mo ní ṣé irú ẹ̀ tún gbọ́dọ̀ mú ẹni tó rí kéńkélé yìí ṣùgbọ́n sí àánú Ọlọ́run bá ti dáyàn lẹ́jọ́ kò sí kóòtù tẹ fẹ́ mu lọ. Mo bẹ̀rẹ̀ sí ní tọ́jú ìyá yìí títí mo tọ́jú wọn fún ọdún 7 ààbọ̀ lórí àárẹ̀ yìí. Lórí àárẹ̀ yìí náà ni mo ta mọ́tò tí mo ní sí tó fún mi ní àǹfààní àti máa káàkiri láti lè lọ bí iṣẹ́ tó. Ẹ ti ní mọ́tò rí? Bẹ́ẹ̀ ni sà, mo sì ní mọ́tò rí. Òun náà ló máa ń jẹ́ kí iṣẹ́ wa yáǹgbà náà láti pèèyàn lọ síbìkan. Mo ta nítorí àárẹ̀ wọn yẹn nígbà tí òṣù olùrànlọ́wọ́. Bẹ́ẹ̀ náà mo ta ìkan nínú ilẹ̀ tí mo ní. Ẹ nílẹ̀ ńgbà yẹn? Bẹ́ẹ̀ ni ilẹ̀ méjì ni mo ní. Mo wá fi ọdún 7 àbọ̀ tọ́jú ìyá mi. Orí àárẹ̀ yẹn náà ni wọ́n kú sí. Ẹ̀mí àwọn wòlíì. Orí àárẹ̀ yẹn náà ni màmá kú sí. Bẹ́ẹ̀ ṣe ta mọ́tò yẹn lórí ẹ̀ tó. Tẹ́ ẹ tún ta ilẹ̀ yẹn lórí ẹ̀ tó. Nígbà tí òṣù olùrànlọ́wọ́. Ọlọ́run yóò dá ìkólọ yín padà. So nígbà tí wọ́n kú kò sí ní tí mo fẹ́ bọ́lọ́run fà mọ́. Mo ń láti lọ sí wọn sí orí ilẹ̀ kan tó kù. Ṣùgbọ́n láti bí ọdún 2 tí wọ́n ti kú sà.
ilé ayé nira fún èmi àti ìdílé díẹ̀. Kò ní nira fún lórúkọ Àmín Jésù. Ilé ayé yẹn nira díẹ̀. Èyí mọ́tò tí mo fi ń káàkiri kò sí mọ́. Èyí iṣẹ́ gan kò lọ déédé. Owó ilé gan, in fact, jíjẹ gímú gan. Èyí tó dẹ̀ jẹ́ president ilé wa ó yarí mọ́ mi lọ́wọ́ pé kò sí ní tó ń fẹ́ ṣe láyé ju pé kóun ṣáà ka ìwé. Ó lè máa kàwé. Ìwé yìí ni o. Àwa bẹ̀rẹ̀ sí ń dùn sọ́tún tó ṣe bẹ́ẹ̀ tó bá lọ bí iṣẹ́ ló máa lówó. Nígbà tí ó dẹ̀ sórí ọ̀fẹ́. Àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan díẹ̀díẹ̀ tí mo ṣe cooperative mo wá bọ́ síbẹ̀. Ìyàwó lọ́tún lósì torí kọ́mọ lè lọ school yóò dẹ̀ jẹ́ èèyàn lórúkọ Jésù. Àmín Jésù. Ṣùgbọ́n nígbà tó tó bí oṣù 4 sísìn ìpakùn mi sà. Ìpakùn mi kò síbi kankan tí mo lè yí sí. Kò sí ọ̀nà àbáyọ. Àwa òṣèré sì ní ẹ̀bùn kan kí n má sọ pé ṣòro ni. Tá a bá sọ pé ẹjọ́ ẹ yá wa lówó ń bẹ̀ wọ́n là ń parọ́ ní ṣe bá lówó lọ́wọ́. Ọlọ́run kó fàánú gba gbogbo wa. So yìí nígbà tí mo wá rí pé ìyà yìí pọ̀ níbo ni mo fẹ́ gbé gbà kò tiẹ̀ yé mi. Ta ni mo fẹ́ ro tèmi fún. Kí ni mo fẹ́ máa fà àkókò yìí ṣe mọ́ tí ìdílé yóò fi ní tọrọ jẹ. Mo wá ti di pé mo ti ń sick, mo ti ń dárojọ́. Dọ́kan mo wá ń wo prógráàmù yín ní ẹ ń wo prógráàmù wa Facebook. prógráàmù Àgbàlá Gabriel. Bẹ́ẹ̀ni mo wá ń wo pé ṣe ran àwọn èèyàn lọ́wọ́ lóríṣiríṣi. Dọ́kan máa ní ìwọ Ọlọ́run bò ní ìṣèrí bàbá yìí. Ẹnìkan tí mo ti ẹ̀kọ́ fi lọ sọ fún mi pé ẹ lè rí wọn lọ́dún 10 ẹ̀ ní o because àwọn tó wà lọ́dọ̀ wọn gan tí wọ́n ń ṣèrànlọ́wọ́ fún wọn ti pọ̀ jù mí. Irú mi gan bá ti wá ní mo wá fẹ́ line up ṣé wọn ò ní tẹ olúwẹ̀ pa kí ni mo ti fẹ́ ṣe. Èyí ni ó mú ọgbọ́n tí àwọn àtèmi àti ìdílé mi ó dáa kéèyàn rán ọmọ léèwé ọgbọ́n ìwé tóun kà ju èmi lọ ló fi sọ fún mi bórí Facebook lẹ ti rí wọn. Ẹ bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan báyìí nígbà tí ó bá yẹ pọ́dún kan yóò dọ́dọ̀ mi ọdún kan sí nǹkan wá ti wá ní bórí ṣùgbọ́n sí àánú Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè pé fídíò náà padà dé ọ̀dọ̀ yín sà sì pé wá pé ká wá. Pé fídíò yẹn padà dé ọ̀dọ̀ wa ọjọ́ tí mo rí fídíò yẹn wọ́n ti kọ́kọ́ wá bí alákọ̀ọ́kọ́ mi tètè recognize ọjọ́ yẹn èrò pọ̀ ẹ̀kejì tán wá à ń ṣèdúpẹ́ ní ọjọ́ yẹn wọ́n kọrin dé èrò tó pọ̀ ọjọ́ mi ráyè rí wọn. Ẹ wo bí mo ṣe rí wọn àánú wọn ṣe mí kábíyèsí rí Ọlọ́run ìwọ tó dẹ́ni kúkúrú ìwọ tó dẹ́ni gígùn ìwọ tó dẹ́ni sọ̀rọ̀ ìwọ tó dẹ́ni tó tínrín Ọlọ́run ohun gbogbo ọwọ́ rẹ ló wà. Náà tí màá bá bi yín léèrè kí ló ń ṣẹlẹ̀ báyìí kí lẹ nílò báyìí kí lẹ ń dojúkọ báyìí gangan tẹ́ ẹ fi nílò ìrànlọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́ sà. Àkọ́kọ́ ìdojúkọ tí mo ń dojúkọ òun láti jẹ àti mu torí tí mo ti ń ṣiṣẹ́ yìí sì kì í ṣọ̀rọ̀ ọgbọ̀n ọdún mi ò ní ṣọ́ọ̀bù kankan èmi náà ní ṣọ́ọ̀bù ara mi. Iṣẹ́ yẹn ò lọ déédéé mọ́ mi ò rí bí lọ sọ́ọ̀tún lọ sósì ìyẹn ìkan. Ẹ̀ẹ̀kejì ọmọ tó takú mọ́ mi lọ́rùn wọ́ ìpè ìwé ló òun ṣàfẹ́ ká ìṣá òun náà sì nìkan náà ló ń kàwé ọ̀hún báyìí iléèwé gíga polytechnic ló wà kódà private polytechnic ni mo fi sí ń gbà náà tó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n kò sí agbára ẹ̀mọ́ mi fẹ́ kí ìwé yẹn di ààbọ̀. Èyí tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ àwọn ń tajà ni ṣùgbọ́n gbọ́ bá ti tajà tí ò sí ń ta máa jẹ́ ńlé àti jẹ ọjà àrùn ṣùgbọ́n èmi gangan ó ṣe rí ọ̀rọ̀ owó ilé tí ń dojú tì mí ọlọ́mọ fi mí ṣẹ̀sín owó tí mo tún jẹ ní cooperative látàrí iléèwé tiẹ̀ náà àwọn náà mi léèrè owó gbogbo nǹkan yẹn nira ṣé wá rí tó ń pa mí lẹ́kún gangan ní ti ìyá tó bí mi torí pé ìdùnnú ni mo jẹ́ fún ìdílé yẹn. Ìdùnnú lẹ jẹ́ fún ìdílé yẹn. Bẹ́ẹ̀ ni sà ilẹ̀ kan tí mo ní òkú tí mo sin wọ́n sí ibẹ̀ tí ń kún tó bá tó àkókò kan tí ò sí olùrànlọ́wọ́ sà bẹ̀rẹ̀ grand yẹn á rì ọgbọ́n wo ni mo fẹ́ dá sí tí bá tiẹ̀ ní orí ọ̀fẹ́ yàrá kan. Kọ́ńtẹ̀ tó bẹ̀rẹ̀ ẹnìkan lòun fún wọn 20,000. 20,000 sir. Ẹ kọ́kọ́ wá pé chai kan lè jókòó ná sọ́rí ẹ má sunkún ẹ bá ń gbé wọn jókòó ẹ jẹ́ kó jókòó lórí náà gbé sọ ẹ jẹ́ wọn jókòó màmá ẹ jókòó ẹ pẹ̀lẹ́ lọ́yà yẹ àwa náà lágbé wọn fúkàrì bá ń gbé wọn kó jókòó ṣe ìtẹ́nu kan ni ọ̀lẹ́gbẹ̀ẹ́ yìí nàbẹ̀ ẹbí mi ra wà bẹ́ẹ̀ ṣe wo ẹra fìdí mọ́bẹ̀ yẹn so that yóò ráyè kan wọn dáadáa. They need our help. Wọ́n nílò ìrànlọ́wọ́ wa. Kí lẹ̀ ń sọ lẹ́ẹ̀kan náà ẹ ní ilẹ̀ tẹ̀sùn mọ̀mọ́ yín sí. Bẹ́ẹ̀ni sà. Tí bá lórí ọ̀fẹ́ àti pé kẹ́ ẹ ràn mí lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí
kẹwo tọlọ́run mọ́ mi lára tó bá ṣe orí ọ̀fẹ́ yàrá kan péré ibẹ̀ ò ní lè di orí àtàn kò ní lè di igbó màá lè máa tọ́jú ojú orí ìyá yẹn torí pé kò dúró jẹ́wọ́ mọ́. ẹ má sunkún ẹ má sunkún ẹ má sunkún ẹ má sunkún wọ́n ní màmá ò dúró wọ́n ní wọn ò dúró jẹ wọn mọ́ ẹ má sunkún ẹ má sunkún ẹ má sunkún so ilẹ̀ kan lókùn tẹ ní ẹ wá níbẹ̀ náà lẹ́sìn màmá sí mo wá ń gbọ́ tẹ̀sán ẹ sọ pé bó ṣe kódà kó ṣe yàrá kan bó ṣe yàrá kan lè rí mọ síbẹ̀ kẹ́ ẹ lè kú lè mi rent kẹ́yìn táwọn ọmọ yín lè bọ́ síbẹ̀ ẹ̀yin ọmọ màmá yìí ẹ ó jẹ́ èèyàn ẹ̀yin ẹ lọ́wọ́ ṣe é pé bàdá ìkàwé meanwhile wọ́n ní pìrìsẹ́ńtà ni wọ́n ló mọ rédíò pìrìsẹ́ńtà ṣe ó tiẹ̀ tí ọkọ ríṣẹ́ náà torí Àgbàlá Gabriel ní pẹ́ ní rédíò you are one of our presenter so ẹ̀yin lẹ́ẹ̀mú mọ̀ọ́mọ́ ìkú ò nínú ìyà ẹ̀yin wo lẹ gbàgbọ́ bẹ́ẹ̀ pé àwọn ọmọ yìí look at them àwọn eléyìí wọ́n nílò ìrànlọ́wọ́ bá a mọ́ fún. abẹ́ẹ̀ rí nǹkan ẹ̀yin tèmi ẹ gbọ́ bó ṣe sọ̀rọ̀ ẹ rí i pé akíkanjú obìnrin ni kò fìgbà kan má ṣe iṣẹ́ rí kò sọ wípé bí òun ṣe rí bí Ọlọ́run ṣe dá òun yìí kóun wá máa gbé igbá báárà kò gbé igbá báárà rárá ìyẹn gan ló yà mí lẹ́nu tó jẹ́ ìwúrí fún mi ní ìgbésí ayé arábìnrin yìí ó lágbára o ìgbà tí irú àwọn ènìyàn báyìí tán kára mọ́ṣẹ́ tí ìbá ṣe ìṣòro ráńpẹ́ tó dé arábìnrin yìí àti àwọn ọmọ rẹ̀ kò yẹ kán wá sí ibi báyìí lè ní kán wá máa tọrọ ṣùgbọ́n bó bá ṣe wu Ọlọ́run ló ṣe ń ṣọlá àmọ́ ibi tí Ọlọ́run máa fi ìrànlọ́wọ́ oníkálukú sí òun la fi sọ wípé iná tó bá ti ń jó ẹni lábẹ́ aṣọ èèyàn ò gbúdọ̀ fi pamọ́ o ẹni tó bá dẹ̀ ti máa wẹ ẹni èèyàn kì í fara pamọ́ fún mo máa ń pa lówe ní gbogbo ìgbà lẹ́yìn ìgbà tí àwọn ènìyàn lóríṣiríṣi tán ti dá owó fún arábìnrin yìí wọ́n tún padà wá nínú ìpadà wá wọn ẹ tún gbọ́ nǹkan tí àwọn arábìnrin yìí àti ẹbí yìí sọ. ẹ máa dúpẹ́ ẹ máa bọ̀. ẹ ṣé gan ẹ kú ìtọ́jú wa àmúre ẹ ṣé gan ẹ kú ìtọ́jú wa àmúre. ó yá ẹ kọrin mọ́ ni ẹ kú ìtọ́jú wa díẹ̀ o àmúre. sista mi ọwọ́ yín dà ẹ ṣe gbà mọ́ ẹ gbọ́wọ́ God bless you bọ́dà ẹ gbọ́ ẹ ń dé ẹ gbọ́wọ́ gbàgà very good gbogbo ni fún Kristi lóṣù ọ̀run hallelujah ṣé àjòkò ẹ ṣe kájòkò àbí kákọ́ sọ lórí dúró ní kákọ́ dúró dé nù ẹ ń kémi náà káwájọ gaba kan náà èmi á lè láti ẹkọ wà láì náà very good ògo ni fọ́lọ́run lókè ọ̀run hallelujah ẹnu yà mí nígbà tí thousand bẹ̀rẹ̀ sí ní wọlé ọjọ́ wọn ṣe ó dàbí pé ṣé wọn ó sì ráàánú bàbá yìí mi gan rò ó bẹ́ẹ̀ mo bá wọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run 5.98,000 2,000 lókù tí 800,000 let's say 5.1 million 5,100,000 ní láìfù ẹ̀ kan péré ta ló ṣe léyìí Àgbàlá Gabriel kọ́ o ẹ má ṣì wí ẹ má ṣì sọ Àgbàlá Gabriel kọ́ Ọlọ́run ló ṣe léyìí bí kò ṣe pé Olúwa kọ́ ilé náà gbogbo àwọn tó kọ́ wọ́n ṣe lásán ẹ wo kò ẹnikẹ́ni ìwé Lúùkù ló sọ bẹ́ẹ̀ ẹnikẹ́ni òró ń kó ń gbà bí kò ṣe pé àfihàn láti ọ̀dọ̀ Ọlọ́run wá ta ló ṣe léyìí fáwọn mọ̀mọ́ wa àtàwọn ọmọ wọn Ọlọ́run ni o Ọlọ́run ló wọnú ẹ̀yin èèyàn wọ̀nyí tẹ́ fi dájọ́ ení èjì ẹ̀ta ẹ̀rin tó kíní tó kejì omi rétérété ó sì di ẹgbà omi ìsun térétéré ó sì dibú ògo ni fọ́lọ́run lókè ọ̀run ẹ̀yin sì padà dọmọ àṣé wọ́n rí mílíọ̀nù náírà wọ́n wá rí mílíọ̀nù kíní wọ́n rí mílíọ̀nù kejì they saw the first million second million third million fourth million fifth million wọ́n rí 5 million and 100,000 ẹnu yà mí ẹ ti mọ̀ báwo ó ṣe ṣe ẹ ti mọ̀ pé we will come out and tell you iye tán rírè ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn lọ́wọ́ Ọlọ́run. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀gá ògo ọba tó dá wa sáyé a tún wá dúpẹ́ lọ́wọ́ pásítọ̀ Adémọ́lá Gabriel
a fi àkókò yìí náà tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Pastor Demola àti olólùfẹ́ àwa Akanda tí Ọlọ́run dá tí ò ṣe farawé. A dúpẹ́ pé ẹ ṣé gan. Èmi ò mọ bẹ́ẹ̀ mi ṣe fẹ́ dúpẹ́ ju wípé kí n sọ wípé Ọlọ́run á bá mi san yín lẹ́san. Àmín. Nítorí wípé Ọlọ́run tó ní kẹ́ ẹ ṣe àánú fún wa, òun nìkan náà ló ní ẹ̀san lọ́dọ̀. Kò sí ohun tèmi àti ìdílé mi fẹ́ fi sọ fún yín bí kì í ṣe pé kí Ọlọ́run kó bá mi san fún yín. Mo gbàdúrà lórúkọ ti Jésù. Gbogbo ohun rere táyé gbogbo ẹ̀yin tẹ́ ràn wá lọ́wọ́, gbogbo ohun rere táyé yín nílò, Ọlọ́run tó ní mí, torí mo gbàgbọ́ pé Ọlọ́run ló dá èmi àti àwọn ìdílé yìí. Ọlọ́run náà bá mi ṣe fún yín. Àmín. Gbogbo ohun tó ń pa kálukú yín lẹ́kún ní kọ̀kọ̀ ní gbangba, mo gbàdúrà lórúkọ ńlá Jésù. Ọlọ́run tó ní mí á bá yín sọ dẹ̀rọ̀. Àmín. Mo wá gbàdúrà fún Pastor Demola àti gbogbo ìjọ Àgbàlá Gabriel pátápátá ní gbogbo ibi tí wọ́n ní ẹ̀ka sí. Ìlú padà sẹ́yìn kò ní jó fún wọn lórúkọ Jésù. Ní tí wọ́n wá ń ṣe yìí, ní tí wọ́n ó ṣe tí wọ́n ò fi kọ̀ Ọlọ́run tàbí tọ́lọ́run ó fi kọ̀ wọ́n sílẹ̀, Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n dáwọ́ lé. Wọ́n á wá fi ìjọba ọ̀run ṣeré jẹ. Mo dúpẹ́ o, torí tí àǹfààní bá wà fún mi láti dúpẹ́, màá dúpẹ́ láti sí títí di ọ̀la, àmọ́ Ọlọ́run tó ní mí á bá mi san gbogbo yín lẹ́san. Àmín. Ẹ ṣé mo dúpẹ́. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ẹ jẹ́ wá jókòó. Ó yá, have your seat. You want to sit down? Ẹ wò ẹnu yà mí. Ẹ wá gbọ́n tóbìnrin yìí sọ láàárọ̀. Nígbà wọ́n dé lọ́sàn-án tí mo ní iye tẹ́ rí ni o, tẹnu yà wọ́n. Ẹ wá gbọ́n tí wọ́n sọ. Wò tó o bá gbọ́ ilé ìwà míìsì, you need to hear what they said. Ó máa dégbà àkọ́kọ́ tẹ́yìn ó sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ nínú foundation yìí. Ó gbọ́dọ̀ mọ́ gbọ́, wá gbọ́. Tètè share rẹ̀. Ẹ̀yin tẹ́ wá ń bí iṣẹ́ fi earpiece bọ́ tí ẹ máa tẹ̀. Ẹ̀yin tẹ́ ń jẹ mọ́ fọwọ́ kan gbé fún báyìí. Ìwọ tó sùn ó jẹ́ jí gbé àwọn ọmọ rẹ̀ sóde wá gbọ́n tí ìyá ìsọ. Ẹ pè àǹtí yín tẹ́jọ máa ń wò ó, ẹni kò náà wá gbọ́n táwọn obìnrin sọ. Ó yà mí lẹ́nu. Bóyá. Very good. Mo bi wọ́n léèrè ṣé òun gbé wọn báyìí. Ṣé mọ̀ tó ṣẹlẹ̀? Ẹ tẹ́lẹ̀ kò bá ẹ jókòó lọ́jọ́ ṣó ká wa báyìí. Ọ̀ọ́ wá gbé chai tó lóko ká wa. Ẹ̀yin ẹ̀ sọ̀kalẹ̀, sorry. Ẹ rí ànúgbà. Yéè! Mú mi wá ẹ tóbi. Àwọn gbọ́ gbangba. Bóyá wọ́n máa wá. Ẹ lè jókòó sí ibi rẹ̀. Very good. Ẹ ra jókòó. Ṣó ká wa báyìí. Wá súnmọ́ wọn. Náà wọ́n sọ kankan láàárọ̀. Mo ní ẹ̀rà ìpẹ̀lẹ́. Mo ní kí lẹ fẹ́ ṣe, kí lẹ fẹ́ fowó ìṣe. Ṣé mọ̀ pé we are always transparent and a kì í like báyìí. Àmọ́ like go straight forward. Ẹ̀yin èèyàn Ọlọ́run ti lò yín láti dáwó fún wọn. What 5.1 million naira, 5 million àti 98,000 naira nípa orí ọ̀fẹ́ Kristi. Mo ṣe wá dé lọ mo ní kí lẹ fẹ́ ṣe wọ́n ní dádì. Ẹni bínú ni o. In tí mo fẹ́ ṣe rè mo ní kíni. Nọ́mbà gbéwèé jáde, ìwé yẹn dà. Nọ́mbà gbéwèé jáde. Ìwé yìí wọ́n ti kọ́. Mo rò pé bá ṣe ń wo post wa. Tán ni pé wọ́n àwọn tó 5 million. Nọ́mbà bẹ̀rẹ̀ sí ní kọ síbẹ̀. Àbẹ́ rí òkè rẹ̀ gan 5 million náà kọ. Ẹ rí 5 million náà kọ. Máa gbọ́ o. Ẹ máa wo obìnrin tí Ọlọ́run dá pẹ̀lú ọgbọ́n Ọlọ́run. Wọ́n kọ nǹkan bíi 9 àbí 8 síbí. Ẹ máa gbọ́ o, ẹ jẹ́ ọkọ̀ gbọ́ tá bá ti wá gbọ́. A wá fi nọ́mbà lẹ̀ tẹ́ fẹ́ pè sí. A máa fi nọ́mbà lẹ̀. Nọ́mbà yẹn ìwọ wá dúró bí báyìí. Ìwọ náà dúró sí báyìí. Ẹ kàn jọ nawọ́ mu. Ọwọ́ yóò ní àpíà gan. Okay, ẹ kàn lè mú bẹ̀ yẹn, Ẹ lè mú dání bí báyìí ti yín. A wá fi nọ́mbà lẹ̀ tẹ́ pè sí. Kẹ́ ẹ lè sọ sí in tí obìnrin yín sọ. Mo fẹ́ kẹ́ ẹ sọ sí. Pé in tó sọ yìí ṣó dára. Àbí bọ́n ṣe ń sọ láàárọ̀ èmi náà fòye gbé. Ẹ wá kí number 1 kí lẹ sọ láàárọ̀. Ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Pastor Ademola àti olólùfẹ́ èmi ọmọ tó jọ mọ́ mi Àgbàlá Gabriel. Mo dúpẹ́ ẹ ṣé. Mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ àwọn tó nawọ́ sí wa. Ọlọ́run lo mọ́mì wa kan fún wa ẹni tọ́lọ́run mọ̀. Wọ́n san owó school ọmọ mi.
ẹnìkan sanwó school bọ̀dá yìí 250,000 gan ni wọ́n send wọ́n ní kó sanwó school 220 kó fi 30,000 ṣe owó oúnjẹ owó jẹ́ 250 kí Ọlọ́run kó bá mi ìbùkún wọn. Àmín. Now nígbà tí mo ti rí online pé 5M ni owó tí ẹ̀yin èèyàn dá fún ìdílé mi jẹ́ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé mi tí èèyàn bá fún mi ní 50 naira nígbà tí owó níyì màá yọ ìdá 10 sílé Ọlọ́run. Ẹ máa gbọ́ o number 1 wọ́n ní téèyàn bá fáwọn ń kọ́bọ̀ àwọn ẹ máa gbọ́ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ wà ní kẹ́ ẹ pè wọlé ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ̀yin olóye dà ẹ̀yin tó jẹ́ pé ẹ lè má wo ètò wa ẹ dúró pa ẹ ní dúró pa lórúkọ Jésù ẹ dúró rante ẹ dúró gidigba ẹ stand gidigba ẹ máa gbọ́ nǹkan fẹ́ sẹ́ fòye gbé ẹ máa kọ́ lẹ́yìn tán láwọn fẹ́ ṣe mú bẹ́rò kọ́ tán láwọn fẹ́ ṣe sílẹ̀ mọ̀ nǹkan torí ẹ wò á gba ìpè lọ́sàn-án ìbàjẹ́ á gba ìpè gan ó yá number 1 kílẹ̀ pé. Yálà church tàbí mọ́sálásí torí Ọlọ́run kan ṣoṣo ló ṣe ẹ̀dá gbogbo wa mo máa ń san ìdá 10 mi tí èèyàn bá fún mi lówó tí n bá tún wá lọ ibi iṣẹ́ tí mo ṣe tó jẹ́ ògùn mi tí mo tẹ́wọ́ gbowó mo ń láti mú ìdá 10 lọ sílé Ọlọ́run àdéhùn èmi àti Ọlọ́run nítorí pé Ọlọ́run ló ń bá mi ṣe kì í ṣe èmi náà nínú owó yìí a yọ ìdá 10. ẹ yọ ìdá 10 nínú owó yìí. Bẹ́ẹ̀ni. de èlò ní ìdá 10 yẹn ìdá 500,000 ní sà. ẹ sì yọ. lágbára Ọlọ́run tí ò ní dín. mo wá gbọ́dọ̀ sọ pé ẹ̀yin lọ church o. Bẹ́ẹ̀ni. pé meanwhile Àgbàlá Gabriel dẹ̀ tún Ọlọ́run ti ṣoore fún yín o. Bẹ́ẹ̀ni. ẹ wá sọ nípa nǹkan kan ẹ sọ ìjáwọ̀ yẹn ò gbọ́. Mo bẹ̀ yín ni mo ní ìdá 10 yìí ó ní àwọn ìpele tí mo máa pín sí. Torí church tí èmi gangan ti ń jọ́sìn ìyá ìjọ ni Ọlọ́run fi mí ṣe níbẹ̀. Oore tọ́lọ́run dẹ̀ ṣe fún mi gbogbo ayé ló ti mọ̀ kò ń ṣe ohun téèyàn máa dáwọ́ bò. Mo wá bẹ̀ yín pé kẹ́ ẹ jọ̀ọ́ ìdá 10 yìí ò ní jẹ́ ti ilé Ọlọ́run níbí nìkan. Ó ní ìpele tí màá pín sí tí ìjọ tí mo jẹ ìyá àjọ ibẹ̀ náà fi gbọ́dọ̀ nípa nínú oore ọ̀fẹ́ náà. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́gbọ́n ẹ máa gbọ́ ó yá. Lẹ́yìn náà ẹlẹ́dàá sí méjì àbí fún church tẹ́ ń lọ àtàgbàlá Gabriel tọ́lọ́run ti ṣe ń lóore which is 500,000 lẹ́fẹ́ yọ fún ìdá 10 ẹ máa gbọ́ bí tá à ń lọ farabalẹ̀ ìwọ sáà máa gbọ́rọ̀ lẹ́nu ọlọ́gbọ́n ó yá. Èmi gbà pé dájí ò ní gbà ṣùgbọ́n ó ṣe pàtàkì kí n ṣe tèmi bẹ́ẹ̀ tó bá fàyè gbà mí. ẹ tún tẹ́ sọ yẹn sọ ná. mo gbà pé dájí yẹn dádì Adémọ́lá Àgbàlá Gabriel tó jókòó wọn ò ní gbà ṣùgbọ́n ó ṣe pàtàkì kí n ṣe bẹ́ẹ̀ torí bí mo ṣe ń rìnrìn àjò ayé mi láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nìyẹn màá fún wọn ní 200,000 tó bá ti wá gbà lọ́wọ́ mi pẹ̀lú inú dúdùn kó lọ fún àwọn oníbàárà. Fine agbapẹ fẹ́ san ìdá 10 ṣá pẹ̀lú 500,000 ẹ máa ṣí o nínú 5 million one. Mo ní ẹ máa ṣí o wọ́n fẹ́ san ìdá wọn láti inú ọkàn wọn ẹ máa gbọ́ nǹkan fẹ́ ṣe o. nígbà tá a kọ́kọ́ wá sí bíbáyìí ọmọ mi ló ní àǹfààní àti kọrin ìgbà tí a wá padà wá tá a bá dé ẹnu géètì táwọn wákàtí wọn wò pé kí lóbìnrin ládùn yìí wá ẹ get out ẹ lè wọlé mo ní màá bú wọn màá tún rán wọn sílé nítorí pé wọ́n rí mi fín wọ́n tẹ́ mi wọ́n ní máa lọ ṣùgbọ́n Ọlọ́run ò fi rú wà bẹ́ẹ̀ sí wọn lọ́kàn tó fi sí àwọn wo lọ́kàn sí àwọn òṣìṣẹ́ dájì bàtàn rí yín wọ́n ṣe bàtàn wọ́n yọ̀ mọ́ mi gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run nígbà tẹ́ kọ́ wá bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí èèyàn bíi tiwọn mo ní màá yọ 150,000 fún gbogbo àwọn wọ́kàsí wọn mo mọ̀ pé kò lè tó wọn pín torí wọ́n pọ̀. ìyẹn àwọn crew ni wọ́n ń sọ wọ́n láwọn ò tó fáwọn crew ní 150 ẹ máa ṣí o wọ́n yọ 500,000 táìtì wọ́n fáwọn crew 150 farabalẹ̀ máa gbọ́ o ó yá. ilé Ọlọ́run tí Ọlọ́run ti rán àánú sí mi láti pàṣẹ orí ọ̀fẹ́ wọn wọ́n ń bá ìjọ yẹn lọ wọ́n á bá mi ra cement àti chair ìyẹn àgárù ìtawà fi jókòó yìí wọ́n á bá mi fi 50,000 wọ́n á bá mi fi rà sílé Ọlọ́run kọ́lọ́run kó túbọ̀ ṣàánú fún mi. abẹ́ ẹ̀ tún máa gbọ́ wọ́n tún ní 50,000 àwọn ò tó fún church Àgbàlá máa gbọ́ o wọ́n tó fún church Àgbàlá Gabriel kàn fi ra cement torí iṣẹ́ tó ń lọ lọ́wọ́ àbí chair ẹ máa gbọ́ o ẹ̀dá mẹ́wàá 500 kiri 150 50,000 fún iṣẹ́ Ọlọ́run ó jẹ́ lò ó máa gbọ́ ó yá ó yá. àwọn ìránṣẹ́ Ọlọ́run kan ń bẹ tí èmi gangan mọ̀ lọ́tún lósì tó jẹ́ pé nígbà tí mò ń ṣiṣẹ́ tí owó yìí wà lójú méjèèjì
mi ò lè mọ̀ ṣe ìtọrẹ àánú fún wọn ó ní 5,000 ó ní 10,000. ẹ tún sọ ẹ láwọn ta ní ń bẹ. àwọn ìránṣẹ́ Ọlọ́run kan ń bẹ tí èmi gangan mọ̀ nígbà tí mò ń ṣiṣẹ́ lójú méjèèjì tí mi lè mọ̀ ṣe ìtọrẹ àánú 5,000 10,000 bí agbára bá ṣe ká fún wọn tí wọ́n dẹ̀ ń ṣàdúrà fún mi oye tí 50,000 bá ká máa pín fún wọn. àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wà tó jẹ́ pé wọ́n ti jọ wà láti pẹ́tipẹ́ àwọn bàbá àwọn wòlíì àwọn evangelist wọ́n ní tí 50,000 bá tún ká fáwọn yẹn àwọn fẹ́ pín fún wọn ó jẹ́ lò ó yá. nígbà tí ọmọ ìjáde ìwé mẹ́wàá. ọmọ wo. ìyẹn ọmọ mi Olúwatóbi lọ́ba. bọ̀dá yìí ńgbà tán jáde ìwé mẹ́wàá. tó jáde secondary school. ó ní òun fẹ́ kàwé. ìyá tó bí mi ti wà lórí àárẹ̀ stroke ńgbà náà. mo ń láti sọ fún pé mi lágbára léèwé for now mo fi sí ẹ̀kọ́ṣẹ́ ó ń bí ìdí bàtà àti báàgì ó kọ fọ́dún kan. nígbà tó kọ tán ó takú sí mi lọ́rùn pé àní ìwé yìí òun fẹ́ kà ọ̀nà wo mo wá fẹ́ gbé gbà owó pọ̀ lọ́wọ́ mi iṣẹ́ ò lọ déédéé mọ́ mo wá bọ́ sí àwọn ẹgbẹ́ cooperative tí mò ń ṣe tí wọ́n máa ń bu àṣírí aráàlú. ẹ bọ́ sínú cooperative. bẹ́ẹ̀ni. torí ọmọ. nítorí ọmọ. torí pé ó fẹ́ kàwé. bẹ́ẹ̀ni. ok. mo wá yá àwọn owó níbẹ̀ àwọn owó yẹn di àkókò yìí ó pẹ̀lú tó mú ìrònú bá ìrìn àjò yẹn díẹ̀ gbogbo owó yẹn ti bá ṣe pọ̀ màá gba ṣéǹjì nínú 1.2 million. lẹ yá ń gbà yẹn torí ọmọ. ó tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ó jù bẹ́ẹ̀ lọ. tí mo san kù ni. n tẹ́ san kù ni. so gbèsè 1.2 million bẹ́ẹ̀ ńlẹ̀ báyìí. bẹ́ẹ̀ni. torí ọmọ tí ó lọ school. bẹ́ẹ̀ni. ẹ bá ń sí 1.2 million tí wọ́n san. ìyá yìí wọn tí ì mú tiwọn o wọ́n ń sọ̀rọ̀ tàwọn ẹnìkejì wọn lọ́wọ́ 1.2 million lórí ọmọ tán yá lórí cooperative torí kọ́mọ lè lọ school ó jẹ́ lò ó jẹ́ 1.950 à ń gbọ́ yín mà. now ọmọ táwa ń sọ̀rọ̀ ẹ̀ Ọlọ́run ṣàánú fún mi lórí ìrìn àjò ẹ̀ ó ti mú ìyàwó wá fún mi ó máa tó bímọ láìpẹ́ tí gbogbo yín máa bá mi yọ̀. wow bọ́dá ì ti mú ìyàwó wá. bẹ́ẹ̀ni sà. ó ti mú ìyàwó wá. bẹ́ẹ̀ni sà. congratulations. ẹ rí à. lẹ́yìn eléyìí ní ìgbà àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ wá o Àgbàlá Gabriel ó ṣe ìlérí kan fún ọkùnrin ọmọ arábìnrin yìí wípé òun máa ṣe ìrànlọ́wọ́ fún wípé òun fẹ́ dá ilé iṣẹ́ rédíò Àgbàlá Gabriel sílẹ̀ wípé ibẹ̀ ni ọmọkùnrin yìí wípé a ti máa ṣiṣẹ́ abẹ́ ẹ̀rí nǹkan Ọlọ́run ó kú iṣẹ́ o ẹ̀bùn oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o Ọlọ́run á fún ọmọkùnrin yìí á gbéga o á dẹ̀ túbọ̀ fún ní ẹ̀bùn tó jù báyìí lọ á gbé iṣẹ́ ọwọ́ Àgbàlá Gabriel á gbéga. àbí ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu arábìnrin yìí ẹ gbọ́ nǹkan tó sọ kò fi orí Ọlọ́run kò pamọ́ra rárá ó tún ṣe àlàyé bí owó ṣe wọlé fún ó dẹ̀ dárúkọ iye tó rí gbà ó dẹ̀ tún ṣe àlàyé wípé òun máa ń yọ ìdámẹ́wàá ní gbogbo iṣẹ́ tóun bá ti ṣe pé nínú owó tán fún òun yìí o òun tún máa yọ ìdámẹ́wàá sí ilé Ọlọ́run níbẹ̀ ó dẹ̀ ti ṣàlàyé bó ṣe máa yọ sí ilé Ọlọ́run ní ìkọ̀ọ̀kan ṣe é rí ẹlòmíràn ó máa gba owó yìí á lọ àìmọye àwọn tó ti gba irú owó yìí tán ti lọ tán tẹ̀ tí ìrántí ìdámẹ́wàá wọ́n ní ẹni bá dúpẹ́ oore àná á rí òmíràn gbà sí o ó gba oore kékeré ẹ wo bó ṣe fi ìdùnnú àti ọpẹ́ rẹ̀ tó ṣe fi sí Ọlọ́run èyí tún jẹ́ àwòkọ́ṣe fún àwọn mìíràn tó ń bọ̀ lẹ́yìn tí wọn ò ní òye tí wọn ò ní ìmọ̀ láti ṣerú nǹkan báyìí lẹ́yìn ìgbà tí arábìnrin yìí tó yọ ìdámẹ́wàá yìí mo ní ìgbàgbọ́ dájúdájú wípé ó tún máa rí owó tó tún pọ̀ tó tún ju báyìí lọ ó tún máa rí gbà sí tá a dẹ̀ fi máa bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ ní rere ẹ já dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ò ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Àgbàlá Gabriel ẹ wo ẹ̀yin tèmi kò sí kankan tí mo fẹ́ sọ wípé kẹ́ ẹ bá mi darapọ̀ kẹ́ ẹ dẹ̀ bá mi kí Àgbàlá Gabriel kẹ́ ẹ bá mi yìn dáradára kẹ́ ẹ dẹ̀ bá mi gbàdúrà fún kẹ́ ẹ já tún ṣe tiwa náà lórí ètò wa yìí kí iṣẹ́ Olúwa kó lè máa lọ síwájú sí kí Ọlọ́run kó dẹ̀ máa sọ agbára rẹ̀ dọ̀tun ọ̀rọ̀ mi kò jù báyìí lọ lẹ́ni o ó dàbí pé mo fẹ́ ní òtútù díẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta òun ló jẹ́ kóhùn mi yàtọ̀ àmọ́ a máa pàdé ìyókùn o ìyanra o ọmọdé ti dì sí o àdé ajé akànra o.